wọ́n ń ta orí, wọ́n ń ta ní 50,000 àbẹ́lò ní ẹni wọ́n ń ta orí ìyá Afúsá, wọ́n ní Ìbàdàn ní ẹ̀ ti rà, àwọn ògúrò orí Afúsá ń bàdàn o. Ọlọ́run sì ní já rárá kúra ń bàdàn, àmọ̀lú tí wọ́n tà sí, ẹ bá tẹnu tí wọ́n lù bí wèrè torí rẹ̀ fẹ́ dàrú yọ sọ ní tọ́ tà sí, kì í ṣe ìlú Ìbàdàn. Ọba sì nílùú Ìbàdàn ni kọ́ wá tọ́ka sẹ́ni ọba tà sí ń bẹ̀. Tí ẹ̀mí ènìyàn bá fẹ́ bọ́ kúrò láyé, ó ní ìtumọ̀ níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ènìyàn bá fẹ́ wọ ayé, ó ní ìtumọ̀ níwájú Ọlọ́run. Ẹ̀mí yìí ni ọ̀wá pàtàkì lọ́wọ́ tí lẹ́ ń lọ ta odidi ọwọ́ ní 10,000. Wàláhì tọ́wọ́ màláìkà kú bá tẹ̀yìn yóò sọ yín di jàgbàjàgbà kẹ́ tó kù láyé. Ẹni tó pa á sọ bóyá ló lè ra àforíjì Ọlọ́run, bóyá ló lè ra àánú Ọlọ́run. Kéèyàn pa odidi ènìyàn kì í ṣe nǹkan tó easy. Ẹ lọ wo ọmọkùnrin tí wọ́n mú nílùú Ìlọrin yẹn, just imagine his confidence. Nígbà tí wọ́n mú dé court, ẹ kíyèsí, ẹ rí pé ẹ̀rù ọ̀bá, ó túmọ̀ sí pé ní bàbá ogun tó pọ̀. Gbogbo ẹni tí ó bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀, tó o bá jẹ́ ẹni tó súnmọ́ bẹ́ẹ̀, máa wẹ̀ yẹn wo ọmọ yẹn ní bàbá ogun. Ìjọ tí ẹ dákúnlẹ̀ tí ẹ interview rẹ̀, ṣe ẹ rí sign pẹ̀lú bani. It doesn't show any sign of remorse. Ẹ̀rù ọ̀bá, wọ́n tún gbé dé kóòtù, ó tún bá wọn argue. Ẹni tó dá ọ̀ràn tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn, ẹni tó di alápàtà èèyàn, ẹ̀rù ọ̀bá pẹ́ẹ́pẹ́. Allah. Ẹ wá ní nǹkan ò dé, ìgbà wo ni nǹkan tó fẹ́ dé? Ẹni tí a rán nílé kéwú, tí a rán nílé ẹ̀kọ́, tí ń wọ́n náà ti wọ yunifásitì, tó ń lọ ní 5 million lákàntì, ẹgbẹ́ bí n tá gbọ́ lórí news, wọ́n ní a bá 5 million lákàntì ẹ̀. Arábí ìjọba Nàìjíríà ti ń kó orí burúkú bá wa nù. Kí ló dé tẹ̀ mọ́nítọ̀ ń tà ní? Kí ló dé tẹ̀ mọ́nítọ̀ property wa? Nílùú òyìnbó, tó o bá ń gba lọ́sẹ̀ kan, ó ń gba 1,000 pounds. Tí 5,000 pounds bá wọ àkáǹtì ẹ lójijì, ó rọjọ́ bí owó yẹn gbà rìn. Àmọ́ ń gbàjọba ọmọ sẹ́tẹ́nì kọ̀ọ̀kan ṣe. Àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà nílùú Ìlọrin, nílẹ̀ Yorùbá, wá já máa ṣàbẹ̀wò gbogbo àwọn ọmọ kéwù yìí ká tó máa gbowó lọ́wọ́ wọn. Àwọn kéwù tí ń kó mílíọ̀nsì jáde nífẹ̀ẹ́ tẹ́tẹ̀ yìí, ká ṣe máa béèrè lọ́wọ́ wọn pé iṣẹ́ wo ló ṣe mọ́kò bá mi wájú Ọlọ́run. Àwọn owó òkònà tí wọ́n fi ń pàdé wa yìí àṣẹ máa yẹ̀wò dáadáa. Tó bá ti kọjá ọjọ́ orí ẹni tó gbé wá àti iṣẹ́ tẹ́ni tó gbé wá ń ṣe, ó yẹ káàrún lẹ́ẹ̀mejì. Àwa tá a jẹ́ ni tí gbogbo ayé máa ń sìn, àdánwò tó ní kéèyàn ya fọ́tò pẹ̀lú èèyàn. Ń bẹ nú ẹni tí a mú tí a lọ́kàn ya fọ́tò pẹ̀lú ẹni àmọ̀dodo tí ń bẹ bẹ̀. Ọmọ Abdulrahman Gerigeri nílùú Ìlọrin, ẹ dákun, tọmọ yẹn bá escape, tó bá rí kíní yẹn ṣe délẹ̀, tó bá kọ́ mọ́nsá ńlá, tó kọ́ mọ́sálásí ńlá, ẹ dákun, ẹ dárúkọ àfáà tí ó pè pé bàbá ẹ wá bá mi sí mọ́sálásí tọ́lọ́run ṣe yìí tí wọn ò ní débẹ̀. Allah. Ẹ dárúkọ àfáà tí ó sẹ́ndì owó sákàǹtì ẹ̀ tí ó tẹ̀wó síbẹ̀, tí ò ní pọ́ ọmọ àlùbáríkà ni ọ́, ọmọ àlùbáríkà ni ọ́, láì ní béèrè pé iṣẹ́ wo ló ṣe pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí. Ẹ wo àdánwò ńlá tọkàn òbí Afsọ, Ọlọ́run nìkan ló lè rán wọn lójú. Allah. Àdánwò tó ga ni kọ́mi èèyàn kú láyé, kọ́mi èèyàn sọnù láyé, àdánwò tó ga ni. Kámọ̀ tí ìsọpọ̀ máa kú. Gbogbo ọjọ́ tí bá ń rí ọmọ tó ṣe déédéé èjì ọmọ nìbànújẹ́ ọmọ wa sọ́kàn. Kámọ̀ tí ìwà sọ pé èèyàn gbọ́ pé wọ́n pa òun lọ́mọ. Allah. Pípa láìṣẹ̀dìyẹ. Ẹ wo psychological trauma tí àwọn bàbá yẹn wà. Ẹ wo orú ọ̀rọ̀ tó wà níbi kan pa ọmọ èèyàn kan làǹgì lórí kó sì jáde láyé, ó sì pa Abdulrahman, ó sì pa, ó lè rà àwọn Ọlọ́run. Allah. Ọmọ tá àmọ́ tó wà nù àkọsílẹ̀ rẹ̀, àmọ́ tọ́ba tó ní wá kọ́ fún, ó sì láǹgì lórí, ó sì pa. Ó wá kún wẹ́lẹ́wẹ́lẹ́, oge orí, oge ọwọ́. Bàbá ọmọ yẹn ń sọ yí pé kí ní tọ́mọ ń yà sẹ́yìn ọwọ́ àwọn obìnrin, tọ́mọ òun yà òun rí, ó wà lẹ́yìn ọwọ́ tí wọ́n rí yẹn. Allah. Ìlẹ̀kẹ̀ ìdí tọmọbìnrin yẹn tó so mọ́dì, wọ́n bá nílẹ̀ níbi tó já sí. Síbẹ̀ náà, no sign of remorse, ẹ̀rù ò bá. Ẹ lọ wo fídíò yẹn, ẹ lọ wo sign ẹ̀rù tó wà lára ọmọkùnrin yẹn ládùúrò ọ̀ràn tó dá ẹ̀. Eléyìí ti dúró pé àìpé pípa lẹ́pàwọn ẹ̀pàwọn tàbí kó fọkàn balẹ̀ páwọn kan bẹ tí wọ́n gbà wọn
tí wọn bá gbà òun ba nǹkan jẹ́ kóhun tó lọ ó pọ́sibù bẹ́ẹ̀ tí wọ́n pa ọmọ èèyàn lásán bàbá ńlá trauma ni kámọ́tì ìwà sọ wípé wọ́n wá gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ṣàlákè wọ́n ṣàládà wọ́n fagbáyà rẹ̀ yá wọ́n gé ọyàn rẹ̀ wọ́n gé ojú ara rẹ̀ wọ́n yọ ahọ́n ẹ̀ wọ́n gé orí ẹ̀ wọ́n ń sa ẹnìkan ò sì mọ gbáriwo gbàgbàgbà ládùúgbò àwọn àsọ̀rọ̀ ta nílẹ̀ Yorùbá nù wọ́n lọ pa ẹran kan síwájú ìta kán lè bá a lérò pé ẹran tó pa yẹn ló ń sá. mo wo trauma tí àwọn òbí ọmọ yẹn wà mo rántí nígbà tí mo wà ní within the age of 10 to 15 mo lọ wòran ìgbà yẹn náà máa ń pa àwọn olè àwọn armed robbers ìjọba máa ń fẹ̀yìn wọn tàgbà máa lọ wòran bá ṣe ń pa olè níjọ́ kan mo rí bí wọ́n ṣe ń mú àwọn olè yẹn bọ̀ tí wọ́n ń juwọ́ sáwọn wọ́dà tí wọ́n tọ́jú wọn ara alágbájá iṣẹ́ o a tún máa pàdé o wọ́n fi fẹ̀yìn wọn ti àgbá mo rí báwọn sójà yẹn ṣe máàcì jáde éèjì mi ò tí wọ 15 nígbà yẹn mo rí bí wọ́n ṣe máàcì jáde torí gbogbo nǹkan ni mo máa fẹ́ mọ̀ láti kékeré owó oúnjẹ tí wọ́n fún mi ni mo fi wọ mọ́tò lọ wòran bó ṣe ń pa olè mo wá rí nígbà tí wọ́n rọ ìbọn lù wọ́n tí ẹ̀jẹ̀ wọn fọ́ dànù tí ẹran ara wọn fọ́ ká tí wọ́n sọ orí nù mo fi Ọlọ́run búra oṣù mẹ́ta mi ò lè jẹ ẹran ó ti ń táwọn òbí mi ń ṣe wàhálà lórí pé kí ló mọ́ ọmọdé yìí tí ò jẹran mọ́ torí tí mo bá ń wo ẹran yẹn báyìí á dàbí ẹni pé fúlẹ̀ṣì olè tí wọ́n pa táwọn ọlọ́pàá rọ́bọ̀ lu àwọn sójà náà ń pa wọ́n gbà yẹn bíi pé fúlẹ̀ṣì ẹ̀ ni mo fẹ́ jẹ ní. ṣé ẹ lérò pé àwọn òbí afzọ tí wọ́n bá ń jẹran sìn wọn ò ní máa fíìlì pé sẹ́ran ọmọ àwọn kọ́ lélẹ̀. kí ló ń lé yín láre mọ sẹ́tẹ̀ ìgbà kẹtọ sọ pé kéwù ni dandan mi gbọ́dọ̀ má lówó ó tọ̀wọ́ ní jẹ́jì kéwù bọ́ọ̀bà fi sẹ́mi ikùn lókù tó o bá bá mi níbi tí mo ti ń wọlẹ̀ o ní pè mí ní mọ́ tó o bá bá mi níbi tí mo ti ń kórè oko o lè má pè mí ní mọ́ nítorí pé mo fẹ́ jẹ halal ibẹ̀ làwọn kan ò ti wá ṣiṣẹ́ kan ṣàbọ̀ kan ní majority ọmọ kéwù ní àwádìí ọmọ yahoo kalẹ̀ làwọn afá wa lérò pé nǹkan ni wọ́n ń ṣe nǹkan rẹ̀ ni wọ́n ń ṣe bí wọ́n bá wá pè wá pé ká wá sílé tí wọ́n pè wá pé ká wá sí mọ́sálásí tí wọ́n pè wá pé àwọn ra mọ́tò ńlá àní wò pé sẹ́wò ló ṣe ibo ló ti rówó kàmáfàlì ṣàìtọ́n ìwé ọmọ tó dánwò yìí tó láyà tí tó ń bẹ́ fi bọ̀dì ágìw kóòtù yìí ká wádìí gbogbo ẹni ọ̀tajà fún kákó gbogbo wọn lẹ̀ ètò bá yẹ lọ́jọ́ ọkú ẹ̀dá òun gangan tí ó ti dáràn kú tóró ti confess lójú gbogbo ayé àmọ́ àwọn tá ẹ bá mú ètò yẹ fún kú ètò yẹ fẹ́wọ̀n ẹ kó wọn lẹ̀ ẹ dájọ́ òdodo kálíbà nísìnyí. tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tí wọ́n rí 100 òkú èèyàn nínú shrine nìkan táwọn èèyàn lọ bọ òkú 100 òkú èèyàn ẹ̀yin tẹ́ mọ̀ nígbà yẹn 1996 ẹ máa rántí òtòkóòtò nílẹ̀ Ìgbò ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé tó bá dá dúró ní forest ilé tí wọ́n bá ti dákọ́ sínú igbó kí ni wọ́n kọ́ ọbẹ̀ sí kí ni wọ́n fi ń ṣe àìmọye èèyàn yẹn ló wà ní dídè mọ́lẹ̀ nínú igbó nísìn tó jẹ́ pé lọ́wọ́ Ọlọ́run ni wọ́n wà ọkẹ́ ni tí ó gbà wọ́n lẹ̀ ká nígbà yẹn níjọba tí ń fix out gbogbo ilé ìbẹ̀rù gbogbo ilé ìdẹ́rùbà tí wọ́n kọ́ sínú igbó ni wàhálà yìí ò ní dé level tí ń dé bọ̀ yìí ká ní láti gbà tí Clifford Orji tó ń pààyàn lábẹ́ bíríìjì Toyota lẹ́kọ̀ọ́ ká nígbà yẹn níjọba ti frank against ìwà àpààyàn jáyé ni kíní yóò mọ̀ ti stop rẹpẹtẹ àwọn tí ń pààyàn àti rí àìmọye wèrè àdúgbò mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá tádánwò fi dé àní fura bádánwò bá dé àní tara tó bó ṣe yẹ ọkàn pariwo ni àní wo kíni result bádánwò kan bá sì ti lọ tán àti gbàgbé ẹ̀ ebe yẹn làwọn wèrè tí wọ́n mú ní street káàkiri tí wọ́n ń bá fóònù olówó iyebíye lọ́wọ́ wọn tí ń jiyàn gbé nígbà wọ́n ti mú àwọn tí wọ́n mú káyìn ìran Yorùbá ti tó gbàgbé Ọlọ́run ló mọ iye wèrè tí ń bẹ ládùúgbò tí tó ń kidnap dìsìn Ọlọ́run ló mọ iye wèrè tí ń sun oríta tí ń kidnap kiri dò ní àárọ̀ yìí Ọlọ́run ló mọ iye ẹni tí ń tajà aago 11 alẹ́ ní kọ́nà ní gbogbo oríta
tíjọba ò lè béèrè pé kí leléyìí ń tà tí ń jókòó sí kọ́nà lóru. Ọlọ́run ló mọ iye ẹni tí ń tàbọn, Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta ayẹta, Ọlọ́run ló mọ iye ẹni tí ń ta páàtì ènìyàn wá chíìpù nílẹ̀ Yorùbá. Tíjọba orí ewúrẹ́ gan wọ́n jorí èèyàn lọ nísìn. Allah. Bókù kan bá kú síta tí wọn ò tètè gbé tó bá ìdíjọ́ kejì, orí rẹ̀ ó ti dé Kàlàbà, ẹsẹ̀ rẹ̀ ó ti dé Pọ́tà, wọn bá ń tọ́lọ̀ ń bá ní wọn rí ń bẹ̀ ni. Gbogbo eléyìí ló yẹ kíjọba ó mójútó. Ẹni ọba dáràn ẹ fìtínà rẹ̀ káyé ó fẹ́ sọ pé yìí pọ̀ ju ìjọba. Ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ ní ládáwájú Ọlọ́run. Ìjọba fẹ́ sórí ìrìnláyé à ń pa ewúrẹ́, à ń pa ológbò, à ń bọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ ẹ̀dọ́ lórí ìrìnláyé. Níjọ́ tí ń bo èló lo ní lákàntì, èló lo ní àzíní ìlànà sí. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú kọ́tísì. Ẹ dákun, ó ti wà nù àkọọ́lẹ̀ pẹ́ lówó ni kọ́tísì kò sọ yín dolórí. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ó pa ká sọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bàbá yìí sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ làákàyè bàbá yìí sáfèjì burúkú gbogbo ọmọlékéwú ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ máa ṣiṣẹ́ ẹ yé ṣe yahoo mọ́ ẹ yé pààyàn ẹ lọ wáṣẹ́ ṣe.